èmi Rótìmí Mákindé ni mo ṣàlàyé ni mo fi lélẹ̀ pé aṣọ kan ń bẹ nínú ilé Gbénga Adébóyè tó jẹ́ damask. Ẹ má gbàgbé aṣọ ọ̀hún ló wọ̀ nínú sinimá mi. Èmi ni mo suggest pé aṣọ yìí olóògbé yìí fẹ́ràn rẹ̀ púpọ̀. Òun ni kí wọ́n lọ fi sí i. Yà lọ tí n bá lọ sórí rédíò ní Ogun State yóò kàn déédéé pè mí láì bá mi sọ tẹ́lẹ̀ a ní Rótìmí ń pè ọ́ o. Mo ti sọ fún ọ pé gbogbo talent tí wọn náà bá ní ló lò. Ó lè kọjú ó lè bọ́ sí orí microphone kó mọ ní ẹ̀yìn èèyàn wa orí ètò Gbénga Adébóyè láwà báyìí yóò sọ̀rọ̀ lọ yóò kí wọn lọ́tún á ní àwa tá a wá sí orí rédíò lónìí àtó márùn-ún wàá wò pé kílẹ̀ gbọ́n ìfẹ́ dánwò báyìí. Èmi rẹ̀ péré láti jọ wà lórí rédíò á ní ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá mọ àwọn mẹ́ta tí a tún jọ wá ẹ̀bùn bẹ fún yín yóò kàn fi tí kò mí ní tí sáwọn èèyàn kúkú rí wa nínú ilé yóò ní ń pé wọ́n kí yín ń pé kí wọ́n kí yín ní kọ̀ọ̀kan bí wọ́n bá sì ti kí yín ní kọ̀ọ̀kan ẹ mọ̀ ẹni tó bá wá mọ ẹni tó sọ̀rọ̀ ẹ̀bùn wà fún lórí ètò àwọn èèyàn wà tẹ́tí sílẹ̀ gan-an kẹ́lẹ́ mọ́rú talent yóò fi tí kò mí létí lágodo rédíò tàwa a ní àbò mi kí àwọn èèyàn ohun ìyaníwẹ̀ ni kò fi kí wọn lójijì tó nímọ̀ èmi náà wà bẹ́ẹ̀. ẹ̀yin wà ní ìjókòó mọ́mọ́ kí yé o ẹ má dá ẹ̀fẹ̀ lóhùn ọmọ tálọ́rì fín ni yóò sì bá mi gbẹ̀ lónìí. àdákẹ́ àwọn kan kọ sílẹ̀ wọ́n ní ìyaníwẹ̀ náà ń bẹ ní rédíò tó bá tún yá tún fi tí kò mí létí á ní àbó mi ṣe bí pàkázùmọ̀ èmi náà tún wá bẹ̀rẹ̀ rẹ̀ ìṣe Gbénga Adébóyè ìwọ èmi ò lè wà mí ìkéwọ̀ kan máa bú wa àbí òye ń sìn tó mọ̀ pé mi kàwé ìṣe tó bá tẹ̀ fẹ́ introduce mi pé kí n kí àwọn èèyàn wà á sọ pẹ̀lú respect ni èmi pẹ̀lú ẹ̀ ò sí nínú ọ̀wọ́ àbí òye ń sìn because ojú tèmi rí mọ̀ bó when people pray they want to be like me they should also pray too to face what I have faced. In politics, I've been kidnapped. In politics, they've come for my life and they shot 5 innocent people dead. I was taken into the bush completely naked for almost 3 days by the opposition. I was chased to a church. Tí wọ́n ti ń ṣe ìsanwó. Mo tún gba ojú window ilé ìjọsìn yìí. Mo tún padà jáde. But my brother tó tẹ̀lé mi lẹ́yìn was not so lucky. Àwọn tsunami wọ́n wọnú ilé ìjọ yìí wọ́n pa èèyàn 5. èèyàn 5 ni wọ́n pa lórí pẹpẹ. I have along with some few people lábẹ́ alákòóso Senator Dayo Adéyẹyẹ àti àwọn tí a jọ kóra wa jọ àwa bíi 13 tá a kóra wa a jókòó a wò wípé ìtọ̀ tí ọmọ Yorùbá bá tọ̀ sójú kan ló yẹ kó hó yàyà and God turn it into reality. Kò sí ẹgbẹ́ kankan tó ń sọ̀rọ̀ nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò tí mò ń sọ yìí táwọn gómìnà bá ń sọ wọ́n ń yọjú lójú window wọ́n ń gbójú padà ní. I make bold to say that gómìnà Sanwó-Olú sọ wípé àwọn táwọn jẹ́ gómìnà gan pàápàá wọ́n ń gbójú sílé wọ́n ń gbójú síta ni. We were facing a future of uncertainty when some of us came out openly without collecting a penny. I make bold to say it. Nínú ètò yìí kan náà lẹ́tí láǹfààní láti mọ ìrírí ayé tó ṣẹlẹ̀ sí Rótìmí Mákindé ẹgbọ́ látẹnu mi. Ìtàn bí wọ́n ṣe jí Rótìmí Mákindé gbé nínú fọ́nrán yìí lẹ́tí bá pàdé. Bí ìṣẹ̀lẹ̀ mọ́ gbàgbé tẹ́lẹ̀ tó jẹ́ pé ènìyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló dolóògbé ní ọjọ́ kan tí mi ò lè gbàgbé láǹfààní láti gbọ́ òtítọ́ tó faramọ́ ìtàn náà nínú ìtàn yìí náà lẹ́tí gbọ́. Oríṣiríṣi àhesọ ni àwọn èèyàn ti sọ nípa olóògbé Abẹ́fẹ́ Jẹgbẹ́tẹ̀lé olóyè Gbénga Adébóyè tó ti dolóògbé. Nínú ìpàdé yìí nínú ìpàdé interview yìí mo láyọ̀ láti sọ fún yín pé gbogbo ohun tó fara pamọ́ ẹ fẹ́ mọ̀
nípa Gbénga Adébóyè. Àwa tó jẹ́ pé àjọṣèwé ẹ láǹfààní ẹ̀ láti mọ̀. Àwa tó jẹ́ pé a jẹ́ àbúrò rẹ̀ ẹ láǹfààní láti mọ̀. Àwa tó jẹ́ pé a ti bá ṣiṣẹ́ níta jọ ní àjọṣepọ̀ rí ẹ láǹfààní láti mọ̀. Kí ló ṣẹlẹ̀ kí Gbénga Adébóyè ó tó kú? Kí ló sì ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Gbénga Adébóyè jáde láyé? Ẹ láǹfààní. Irọ́ ni, òótọ́ ni, oríṣiríṣi àhesọ. Àfi kẹ́ faramọ́lẹ̀ kẹ́ darapọ̀ mọ́ ètò yìí kẹ́ gbọ́ dáadáa. Èmi Rótìmí Mákindé, mo mọ̀ púpọ̀ nínú ìgbé ayé àti nínú ìgbẹ̀yìn àti lẹ́yìn ìgbà tó tiẹ̀ di olóògbé. Ẹ láǹfààní. Ẹ wá nǹkan fìdílé o. Fewright News TV lórí YouTube lẹ́ẹ̀ ti pàdé. Níbẹ̀ nìkan lẹ ti lè gbọ́. Mi ò fẹ́ ẹnikẹ́ni láǹfààní láti tún lo fọ́nrán interview yìí, ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, níwọ̀n ìgbà tó ẹ ti jẹ́ pé ẹ ti darapọ̀ mọ́ Fewright TV, ẹ láǹfààní àti gbọ́, ẹ gbóòótọ́, inú yín ó sì dùn, ẹ̀kọ́ lóríṣiríṣi.